ọ̀rọ̀ kan ń bà mí lẹ́rù kílẹ̀ ni mo wí. ọ̀rọ̀ kan ń bà mí lẹ́rù kílẹ̀ ni mo sọ. àwọn àgbààgbà Yorùbá ti wá dọ̀tá Yorùbá o. ẹ kú ilé làkàrà lé, ẹ kú ọ̀nà là ń kèrò ọ̀nà, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta là ń kí ẹni tá a bá ti rí tó bá ti pẹ́ díẹ̀. àríra lánàá, mo kí yín pé ẹ kú wíkẹ̀ndì lánàá, kí n wá kí yín pé ẹ kú ìsinmi òní. ọ̀pọ̀ ìsinmi là á ṣe láyé. Yorùbá kí ló dé tó ọmọ akin wá dọmọ òjò? kí ló dé tó jẹ́ pé igi àbáfẹ̀yìntì tó wá fi gbogbo ara ṣe kìkìdá ẹ̀gún? kí ló dé tó fi jẹ́ pé ẹni àbáfọ̀rọ̀ lọ tó wá jẹ́ pé òǹkan ló wá dá lárò kiri ẹni? Yorùbá mo kí yín, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, lọ́mọdé yín lágbàá yín, lókùnrin lóbìnrin, àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. aburú ò ní ṣẹlẹ̀ sí yín o, ẹ jagun àjàyè. ogun yìí ò ní borí wa, àwa la máa borí ogun. mo kí yín lórúkọ bàbá Professor Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣojú tó ṣẹ̀yìn, bàbá tó jẹ́ pé ó fi ọ̀rọ̀ Yorùbá ṣàkọ́kọ́, bàbá tí ò fi gbàkẹ́gbàbọ̀dè fún ìran Yorùbá, bàbá tó dúró nídúró bàbá fún gbogbo ọmọ Yorùbá. mo kí yín lórúkọ bàbá Professor Stephen Adébánjí Akíntóyè, a 90 years old man tí ọ̀rọ̀ Yorùbá gborun lójú wọn. a 90 years old man tó sọ pé ìgbé ayé tí Yorùbá ń gbé ò tẹ́ wọn lọ́rùn. a 90 years old man tó jẹ́ káwa ti ṣe yóò mọ̀ wípé kì í ṣètò àwọn baba ńlá baba wa fún wa lélẹ́yìí, bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà mọ̀ pé ìtọ́ Ọlọ́run kọ́ lélẹ́yìí. mo kí yín lórúkọ bàbá yẹn, mo tún kí yín lórúkọ Aníyèkáyé olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ààrẹ akọni Oòduà, bàbá mi Ganiu Suraju Alabi Adaraboyin Ọmọbóyè Ṣẹ́gun, you are welcome sir. Aníyèkáyé of Yorùbá land Adégbáyé, ààrẹ bàbá ààrẹ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda fún ìran Yorùbá láti ṣe ìran Yorùbá lóore. bó ti jẹ́ wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn ọba kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá, wọ́n gbógun tì, wọ́n dìtẹ̀ mọ́. ó ṣe wá dé Sunday Ìgbòho tí ò kàwé ní ọ̀wọ́ àgbà Yorùbá kò nínú ìgbèkùn, àtàwọn aláṣọ funfun tó jẹ́ Ọya festival, Ṣàngó festival, Oòrùn festival, iná festival náà ń ṣe káàkiri, tí ọ̀rọ̀ Yorùbá ò mọ́mú láyà wọn. wọ́n gbógun tì, wọ́n pè lóríṣiríṣi orúkọ, síbẹ̀síbẹ̀ ọmọ Adéyẹmọ ò bójú wẹ̀yìn. in tó ń sọ náà ni wípé ìran mi ò wálé ayé láti wá jìyà. bàbá mi Rẹ̀mílẹ́kùn Olúkọ̀tún, mo kí yín. ìyá mi Táíwò Kíkẹ́ Fásánmí, ẹ kú ìsinmi ẹni. mo kí yín lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, májàsọ́lá ọmọjọmọlọ, ìkan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji. àwọn bàbá wa ní tá a bá rérin ká sọ pé arérin. àjànàkú mọ̀ kọjá mórí nǹkan fèrè. Sheikh Rasak Abọ́lọ́rẹ́, you are welcome. Adéwálé Yusuf Adéníjì, yóò dára fún yín, ojú òní tìyín. ẹ má bá mi pa àwọn èèyàn wọlé.
torí Yorùbá we need help. A nílò ìrànlọ́wọ́. A nílò ìrànlọ́wọ́ Yorùbá. Àwọn Fúlàní ti sọ gbogbo àwọn bàbá wa di ọ̀tá wa. Àwọn Fúlàní ti sọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá di ọ̀tá wa. We need it. Láti bí ìjẹrin tẹ̀tí ń gbọ̀rọ̀ 50 years amalgamation. Ẹ rí àwọn bàbá yẹn kan sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ rí àwọn ọba wa kan sọ̀rọ̀ nípa ẹ̀. Ìbẹ̀rù Fúlàní ó ti jẹ́ kan di ojo. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìjẹkújẹ ó ti mú wọn ta ìran Yorùbá fún Fúlàní. We need help. Àwọn tí bàbá Awólọ́wọ̀ kó ilé ayé lé lọ́wọ́ tí wọ́n fowó Yorùbá gbé wọn dé èèyàn wọ́n ṣojú wọn ò ṣẹ̀yìn. Yorùbá we need help. Ẹjá pariwo síta. Àwọn bàbá wa kan ní ọwọ́ tí ó bá ń dùn ní abẹ́ aṣọ ló ń gbé. Ọwọ́ tó ń dùn wá lọ́wọ́ yìí ẹ má já gbé sábẹ́ aṣọ. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó mọ̀ pé ọwọ́ yìí ń dùn wá. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé Yorùbá we need ìrànlọ́wọ́. Ká tètè máa tú àṣírí British and Nigeria. Àwọn Fúlàní ti kó àwọn bàbá wa lọ́kàn jẹ o. Ìlù tí Fúlàní ń lù fáwọn bàbá wa náà jó sí o. Àti Tinubu. Wọ́n ní wọ́n fẹ́ bá gbé mi. Èèyàn kan pè mí lánàá ní tó bá gbé ẹ. Ṣé wọ́n àti gbé wa already ni? Ẹni bá ti gbọ́ nǹkan rẹ̀ dànù lọ́wọ́ ènìyàn ó ti bá yé ẹni jẹ́. Yorùbá we need help. We need help. Because the majority of people that are supposed to help the Yoruba turn to the enemy. Because of ìjẹkújẹ. Àwọn mí à pé wọ́n pé ẹ̀yin ọmọ yìí ń tẹ́ dáwọ́lé yìí ìjọba amúnimóògùn olè. Àwọn olè. Àwọn tí Awólọ́wọ̀ gbé lẹ́yìn tí wọ́n ní àwọn máa fa ìṣàkóso Yorùbá lé lọ́wọ́ kó dúró gẹ́gẹ́ bí akọ̀yà fún ìran Yorùbá. Àwọn gẹ́gẹ́gẹ́ ló ra ìyà wálé fún ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́. Àṣírí Yorùbá àwọn ló ń tú fún àwọn Fúlàní. Àwọn gan ló gbé katapila wálé bàbá wọn pé ẹ wó palẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀. Yorùbá we need help. Àwọn Abẹ́nifẹ́re àti pẹ́tipẹ́ láti sọ fún wọn pé Abẹ́nifẹ́ bí ni wọ́n. Fáṣọ̀nà tí ò tí ì kú ó gbọ́ pé ó tún fẹ́ sáyàn another 50 years amalgamation láti tún máa fi sí Yorùbá sí Fúlàní. Páyọ̀ Adébánjọ they will not say anything. Torí wọ́n mọ̀ pé tó bá sọ̀rọ̀ àwọn gómìnà yóò ní wá fún wọn ní envelope. Yorùbá we need it. Àwọn tí Awólọ́wọ̀, Adékúnlé Ajáṣin, Bọ́lá Ìgè, Bísí Ọ̀nàbánjọ, Alhaji Latifu Jákàndé tán fi gbogbo ọjọ́ ayé wọn bọ́ pé tígbà táwọn bá lọ tán kó dúró gẹ́gẹ́ bí bàbá rere fún ìran Yorùbá. Wọ́n ti di ọ̀tá wa o. Ọ̀tá Yorùbá. Àwọn gan ló ṣílẹ̀kùn fún Fúlàní. All the secret of the Yoruba'S náà ti kó lẹ́wọ̀ Fúlàní. We need help o. Àná mo ṣe program kan mo ń pariwo pé Russia please help the Yoruba'S. Bàbá kan pè mí pé aláìmọ̀kànmọ̀kàn ni mí kí n lọ múra sí iṣẹ́ ọwọ́ mi. Ẹ ṣe sà. Ìgbà tó jẹ́ pé ara àgbàyà oníjẹkújẹ nìyí. Ìgbà tó jẹ́ pé wọ́n àti ìpa ọmọ yín Fúlàní ò tí dùnbù ọmọ yín lójijì. Wọ́n àti kidnap yín bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. Wọ́n á jí ọmọ yín gbé, wọ́n á jí aya yín gbé, wọ́n á kidnap ẹ̀yin fún ara yín.
wọ́n á dẹ̀ dùbú yín lójijì. Ẹ wá mọ tí ìran Yorùbá ń sọ pé òwe Yorùbá àwọn bàbá wa nínú dictionary wọ́n tó sọ wípé àìgbélé ẹni fọrùn yín. Tí Yorùbá ti gbélé ara ẹ̀ tí ń fapá dá tí ń fẹsẹ̀ dá, tí orí ń sọnù tí ojú ń sọnù. Yorùbá wà nílé wọn apá kan ń sọnù, ẹsẹ̀ ń sọnù. We become a disabled in our own land through the Fulanis. All the àgbààgbà in Yoruba that are supposed to say no to the activities of the Fulani in our land, suddenly they became the friend of the Fulanis. Ṣé à nílò ìrànlọ́wọ́ bẹ́ẹ̀? Tá bá pariwo síta international body pé kán gbà wá lọ́wọ́ British, kán gbà wá lọ́wọ́ ìpinnu òfò tó tún fẹ́ kó Yorùbá sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. We need the help. We the Yoruba race, a ò gbẹ́dọ̀ pẹ̀lú wa mọ́ lọ́wọ́ tá a wà yìí. A ò gbẹ́dọ̀ keep quiet lọ́wọ́ tá a wà yìí. Bàbá ń sọ lánàá tẹ́yìn ò bá gbàgbọ́ pé Yorùbá we need help. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti yẹ kó yé yín. Wọ́n show picture man kan, he's a driver, a Yoruba man. A driver, Yoruba man. Bóyá Èkó ló ti ń bọ̀ ni, bóyá Ìbàdàn ni, bóyá Ògbómọ̀ṣọ́ ni, bóyá Abẹ́òkúta ni, bóyá Ìjẹ̀bú Òde ni, bóyá Oǹdó ni, bóyá Àkúrẹ́ ni, bóyá Adó ni. We don't know. Epo ẹ̀ tán lójú ọ̀nà. Ṣé mọ̀ pé àwọn commercial yẹn wọ́n máa ní reserve bóyá 5 litre, bóyá 10 litre. Òun ló ní kó ń gbé nínú mọ́tò kó rọ̀ sínú mọ́tò làwọn kidnapper bá dé. Wọ́n ti pa o. Àwọn mẹ́ta tó wà nínú mọ́tò pẹ̀lú ẹ̀ passenger wọ́n ti gbé wọn wọgbó. Láyé ìgbà kan tẹ́ bá ń travel láti Èkó bọ̀ lẹ́kìtì wa bíbà yìí, ẹ lè má dé Ìbàdàn kí mọ́tò yín yọnu, ọkàn yín máa balẹ̀. Láàrin òru yẹn ẹ rí mọ́tò bíi mẹ́ta tó máa park. Pé kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣe mọ́tò ẹni tó ní lọ́wọ́, ẹni tó ní express àti mechanic tí wọ́n á dẹ̀ jí mọ́tò yẹn, most especially lọ́dọ̀ wa bíbà yìí. Nígbà yẹn lọ́hùn tó bá jẹ́ nọ́mbà Ondo state náà rí bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ Ondo pátá nọ́mbà tó bá jẹ́ pé Ondo ni ẹ tọ́rí nọ́mbà Ondo wá dúró. Pé ọkùn àbá kẹ́ẹ̀ṣẹlẹ̀ lóde òní bó ti ẹ̀jọ́mọ ìyá ẹ̀gan ló bá mọ́tò láàrin inú igbó wàá tẹ náà ni. Yorùbá we need help. Wọ́n ti handicap Tinubu. Don't expect any good thing látọ̀dọ̀ Tinubu. Don't expect any good thing from Tinubu. Tinubu said gone on to use the Yoruba to negotiate second time. We need help. We must be an independent nation. Ẹ mọ̀ pé a nílò ìrànlọ́wọ́. Torí ẹnìkan torí ọ̀la ni èmi a máa bi ara mi léèrè pé nígbà tó rí báyìí nígbà ayé títí wa bó o láyé àwọn ọmọ tá a fẹ́ bí bó o ló ṣe máa rí. Torí tí àwọn bàbá wa ìgbàanì that they agree amalgamation of 100 years tẹ́bàrò lọ síwájú tán rí ọjọ́ iwájú. I know kò sí bó ṣe wíkẹ́ẹ̀dì tó they will never sign that agreement. Tọ́ mọ̀ pé ìkorò imported ìkorò authentic ìkorò náà gbé ilẹ̀ di àwọn ọmọ wọn they will never sign that agreement but they did not know. Wọ́n fi rọ́ ète wọ́n fi yí wọn mọ́lẹ̀ ni pé kárìn kápọ̀ yíyẹni ẹ̀tẹ̀tẹ̀ ń lò fáwọn bàbá wa nìyẹn. They begin sign agreement. Wọ́n kí wọ́n bọ̀ wé majority àwọn bàbá ìgbà yẹn lọ́wọ́ àti máa rẹ́ni tó máa pé 60 years tó máa pé 70 years mélòó ló kù tó fẹ́ lò. Tẹ́ bá dẹ̀ wò from 1914
gbogbo ìgbà yẹn ikú sì ń ké bí eku díẹ̀díẹ̀ 1914 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ 20 30 nígbà tó máa dé 50 àwọn Awólọ́wọ̀ dé wọ́n bẹ̀rẹ̀ sí ń dábìrà eku tí yìí ké bí eku yìí ké bí eku nígbà tó dé 1960 gbáù ìlú yí orí change ìlú yí orí change wọ́n gbé agenda malandanfojo wọ́n gbé jáde síta pé ibi táwọn bá ti wọ̀ wọ́n gbọ́dọ̀ gbábẹ̀ àwọn bàbá tó dẹ̀ sign paper wọ́n ti lọ òun làwà débà o ìkorò yẹn làwà débà bọ̀tí lónìí ojú wa ti là ìrìn àjò táwọn bàbá wa rìn tí ò mú rere jáde kò yẹ káwa náà tún kí orí wọ̀ ká tún jogún ogun lẹ̀dí àwọn ọmọ wa Yorùbá we need help o èmi àtúnṣọ lálẹ́ Russia come and help us Russia we need your help Yoruba'S need your help we want to be free under Nigeria we don't want to become a Nigeria anymore we are not a citizen of Nigeria orílẹ̀-èdè tẹ́nìyàn bá ń gbé tí ń pànìyàn tẹ́nìyàn ò lè rìn bó ṣe wù ú tẹ́nìyàn ò lè ṣe bó ṣe wù ú lórí ilẹ̀ bàbá ẹ̀ ẹ wá ní ká má pariwo pé we need help ẹni ká má sọ̀rọ̀ síta pé we need our freedom ẹni ká má sọ̀rọ̀ síta pé we need our independence ẹ ṣe jẹ́ abẹ́rẹ́ ìtàn before 1914 ipò wo ní Yorùbá wà àbí 1914 ní Yorùbá ṣẹ́yọ ni no mo kàwé kan lánàá pé Ilé-Ifẹ̀ is among of old empire tó ti wà Ilé-Ifẹ̀ jẹ́ ìkan nínú àwọn ìlú tó ti kọ́kọ́ wà tipẹ́tipẹ́ tí àti ìgbóòórùn Fúlàní tàbí Haúsá suddenly we become a snail under the Nigeria Yorùbá we need help o ẹ̀yin àgbààgbà wa ọ̀nà tẹ́ máa gbà ṣe ni o kì í ṣe àwọn àgbà òfò bí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó ṣojú tí ó ṣẹ̀yìn àwọn Bísí Àkàndé ìtàn máa sọ nípa titi yín ìkorò tẹ́ gbèsè ilẹ̀ Yorùbá ìtàn máa sọ nípa titi yín àtẹ̀yìn ọba tẹ́ ẹ rí ikú tó fẹ́ gbé ìran Yorùbá àánú tó ti ń gbé ìran Yorùbá àánú tẹ́ wọ ìwà ìdùnkìá because you have security mo ń bọ́ bá kẹsọ̀rọ̀ ó ní ìwẹ̀ gbogbo tẹ́ ẹ sọ yìí it is true and mo ti bá gómìnà sọ̀rọ̀ wọ́n ti approve mo ti bá gómìnà sọ̀rọ̀ pẹ̀lú CP wọ́n ti approve ọlọ́pàá 3 fún mi tí n máa ń jáde so by God grace ló bá máa tó next 2 weeks in-laws yẹn ó máa wọlé tó wọ́n máa lead àwa tá a lórí ọ̀fẹ́ we that not have orí ọ̀fẹ́ láti gba ọlọ́pàá ńkọ́ we need help bàmí àbátádọ̀ ẹ̀kọ́ ọdún àná ẹnu ọpẹ́ yín ò ní kan láṣẹ Olódùmarè ohun bí ọpẹ́ ní ọmọ tẹ̀síwájú nínú ayé yín ẹni bá dẹ̀ fojú ibi wò yín yóò rí ìbínú Olódùmarè ni ló bá tán àwa tá a lórí ọ̀fẹ́ ńkọ́ mo ní ìṣeré jáde lénìí ẹ wá wo ìyá yẹ bó ṣe wọ aṣọ tó dára owó ló ń tọrọ ó ní kò wo ń bẹ̀ náà orílẹ̀-èdè tí àwọn ìyá wa àwọn bàbá wa we serve for 35 years at the end of the day àjẹmọ́nú wọn olóṣèlú ti nánu ó ti fi láàánú we need it aṣọ yìí ló bu àṣírí ọ̀pọ̀lọpọ̀ aṣọ yìí mo rí àbúrò mi kan lánàá òun náà ti fa orí ẹ̀ báyìí kí ló jẹlẹ̀ ó ní bọ̀dá mi irun mi ti funfun tán
àwọn ọmọ tó bí lé wa lọ́wọ́ ni o tí ìṣàbúrò kẹrí ó ní irun mi ti funfun tán ìpọ́njú ni Yorùbá wì ní ẹ̀ kì í ṣe májẹ̀mú Ọlọ́run fún wa lélẹ́yìí. bẹ́ẹ̀ ni bàbá mi àwa la ń gbàdúrà nígbà kan tá à ń làkàkà pé no that give that Fulani have for our Yoruba'S wọn ò ní gbà á àti yí ohun wa padà wọn á gbà á Fulani máa jí wọn gbé bóyá tí Fulani bá bẹ̀rẹ̀ sí jí wọn gbé mẹ́mórì wọn tí ò ṣiṣẹ́ dáadáa yá ṣiṣẹ́ ìgbà tó pa méjì nínú àwọn ọba lẹ́kìtì ń bíbá yìí they call meeting at the end of the that day meeting yóò àgbọ̀n kankan pa ẹ̀ mọ́ Yorùbá we need help o. We must do everything possible. Wọ́n mọ̀ mo sọ fún yín mo ní lẹ́tà tí Ìgbòho gbé lọ sí London ló mú káwọn àwọn àdọ́gbọ́n ló mú kí British kó rán David Lam wá tó jẹ́ pé ọkọ̀ máa pa ní tó jẹ́ pé ó máa kúkú ìyàgbẹ̀yìn ni. We need help o. Àwọn àgbààgbà àwọn ìyá wa wọ́n ti di ọ̀tá wa torí Fúlàní torí owó tó fẹ́ gbà lọ́wọ́ Fúlàní torí ìjẹkújẹ títí wọ́n ti gbàgbé Yorùbá. mo rẹ́ni tó pè wá pé tọ́bàtẹ̀ sáyìn 50 years amalgamation níjẹ́ kó ṣe wá bí àwọn bàbá wa bó ṣe ṣe àwọn bàbá wa mo ní bàbá ó dàbí pé mẹ́mórì yìí ti bọ́ọ̀sì ẹni tó lẹ́rù ló lẹ́rù wọ́n ti ń pálàṣàmọ̀ fún wa wípé they are the owner of Nigeria ẹ kí já padà sórísun wa ẹ já padà síbi tí a ti wá let us go back to where we belong we ọmọlúàbís we the Yoruba'S we did not belong to Nigeria we need help agenda British ò gbọdọ̀ ṣẹlẹ̀ wa lórí. Every Yoruba must say no to another amalgamation. Either 50 years, 10 years, 5 months. We don't want anything. The only thing we need is our freedom. Is our freedom. Independent. Tí àwọn bàbá Akíntóyè ń fojoojúmọ́ ń ṣiṣẹ́ lé lórí. With Igboho's and some leaders. Àwa Yorùbá tá a wà lé. Ẹja ṣíra wa nígbẹ́rẹ́ ìpàkọ́. They are prepared election in Ondo State. Mo mọ̀ pé àwọn elébi wọ́n mọ̀ọ́mọ̀ sọ ayé wa dà bẹ́ẹ̀ ni pé ìgbà tó bá ti nílò wa wọ́n á da owó títa ẹ ti gba 20,000 àbí èyí tó máa gba 100,000 á ti gba 100,000 má gbàgbé pé o máa ná tán a bag of rice now is now 120,000 tó bá jẹ tó ló òun gan jẹ ni kò jẹ lóṣù méjì yọ oṣù méjì yẹ kó nínú ọdún mẹ́rin 20,000 tó pẹ́ tí inú ẹ̀ ń dò lẹ́gbẹ́dá ni má dìbò fún lẹ́gbẹ́dá ni má dìbò fún that 20,000 naira mo fẹ́ ní 2 days yọ 2 days yẹ kó nínú ọdún mẹ́rin kó lè mọ̀ pé lóòótọ́ lódodo we need our freedom we must seek for help. Ìwọ tó gba 30,000 naira máa èmi mo gbọ́n jù wọ́n lọ ṣé àwọn olóṣèlú yẹn ni wọ́n mọ̀ pé mo gbọ́n jù wọ́n lọ bí mo ṣe gbowó lọ́wọ́ PDP ni mo gbowó lọ́wọ́ APC mo gba 20,000 APC mo gba 20,000 PDP making 40,000 40,000 yes sir kò pé a week mo ní a week kò pé 3 days. Your 3 days yẹ kó nínú 4 years bó tiẹ̀ jẹ́ pé a week that 40,000 naira yọ kú for a week yẹ yọ kúrò nínú 4 years tó máa fi jìyà again torí tó bá ti dìbò tó bá ti lọ òtún rí wọn mọ́ wọn dùkọ́ débẹ̀ kan máa ṣe ìjọba tó jẹ́ pé ìbá ilé tó wà lọ́wọ́ ẹ̀ kan máa gbà lójoojúmọ́ àwọn là ń pè ní agénijẹ tí ń dàtà sí ojú ibi tó ti gé èèyàn jẹ we need it first of all àwa tá a wà lé
tó bá jẹ́ pé lóòótọ́ we seek help for outside, we must first of all help ourselves. Say no to all these politicians. They are all armed robbers. They are all armed robbers. Kidnapper náà làwọn náà o. Lóòótọ́ wọn kidnap wa, wọn kidnap ògo wa, wọn kidnap ọjọ́ ayé wa. Òun náà fi ń rówó, náà fi ń ra lé sí Amẹ́ríkà, náà fi ń ra lé sí London, Canada, South Africa. Gbogbo ògo wa náà kó lọ sọ́run. That is why you will never see their own children kó máa ràn mú káàkiri bí èmi àti wọ́n ṣe jẹ́ ọ̀ràn mú. We need the help. We must help ourselves. Bí a bá ṣe ń sọ pé no to politician, you must say no to Nigeria again. The mentality of Nigeria ó ti kó sí gbogbo àwọn tó pera wọn ní àgbààgbà nílẹ̀ Yorùbá lórí. That is why we must help ourselves before we seek help for outside. Yorùbá ẹja pé yìí kọ́gbọ́n ẹnu yìí Yorùbá wípé ẹnu ẹni lè ní fi ń kọ́ mí jẹ. Let us use our mouth to call Nigeria. Let us use our mouth to reject British idea, British plan. Wọ́n tún fẹ́ tàbá sóko ẹrú ni. They want us to serve them another 50 years again. Mo fi ń béèrè Afẹ́nifẹ́re kankan ò jáde síta. Àwọn wèrè kan tó pera wọn ní Yorùbá Council of Elders wọn jáde síta pé ká béèrè lọ́wọ́ wọn pé ṣé Yorùbá wá ṣerú láyé ni. A nílò láti ran ara wa lọ́wọ́ to reject all these politicians. They did not love us. They just love their own pocket. Say no to them. Say no to them. Ọmọ Yorùbá, àkókò rẹ̀ láti gbára wa lẹ̀. Àkókò rẹ̀ láti gbára wa lẹ̀. You may love them, but they did not love you. Mo fẹ́ kí ẹ máa ṣèkì sínú ọpọlọ wa. Ẹ̀yin lẹ fẹ́ràn wọn, àwọn ò fẹ́ràn yín. Wọ́n fẹ́ fi yín mèkì owó ni káwọn máa gba títí wọn lọ. Bàbá mi kan ní olóṣèlú, àwọn rèé irọ́ rèé ni. Say no to them. Tábà ti lè say no to them, the agenda of British will never come to the pass. Say no to amalgamation, and God will bless you. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel mi. Yóò dára fún yín. Bàbá Èkìtì TV. Love you.